gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ẹ̀mú kọ́ má dà kọrin o gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò kàdí koroba o kàdí sùkú kàdàdí múlẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ kẹfẹ̀sán yan bàbá ṣọ́. ìró àti bùbá pẹ̀lú àbètí ajá agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn bẹ́ẹ̀ ni o kárí ní ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi ẹ fàṣà kọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣe wà létí lọ́sẹ̀ yìí gbàgede àṣà ètò. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣe wà létí lọ́sẹ̀ yìí gbàgede àṣà ètò. gbanigbani tí ayé ń sáyà mojúbà rẹ Ọlọ́run alágbàlá àdéhùre mojúbà rẹ ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ìbà ọlọ́wọ́ gbọgbọrọ yìí tí ọmọ rẹ̀ nínú ọ̀fìn mo ṣe bá atúnbọ bí orí ìbà ládéládé ìbà gbogbo lóyèlóyè ìbà fún gbogbo jìwìjìwì ilẹ̀kẹ̀ lóde ilẹ̀ yìí mojúbà ìbà Ọlọ́run ìbà ènìyàn ìbà alágbàlá àdéhùre ìbà ọ̀bàbà tí gba láìlára ìbà ọba tí ń gba baálé ilé tọmọtọmọ mo ṣèbà ìbà Ọlọ́run ìbà ènìyàn sẹ́ẹ̀ torí pé Ọlọ́run làkọ́kọ́ mo wá ṣèbà gbogbo èèyàn máa dárí òun ẹjọ́ ojú mi ṣe o torí pé bá a bá dóde eré ìbà bàbá ẹni là á kọ́jú bó ṣe bá bàbá mi Àjàyí Ògìdì Olú oníkànga àjípọ̀ ògbómi òṣùrù wẹ́dà ẹni Àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán ikúnukún ní gbalúwa rẹ ìbà gbogbo ojú tó ń wò mí pátápátá mo ṣèbà ìbà ni wọ́n fọjọ́ òní bí Mojísọ́lá Àríkẹ́ ìbà ni mo mú wá ìbà fún gbogbo yín pátápátá nítorí pé bẹ́ẹ̀ kò ló bá júbà ilẹ̀ máa ń lanu ni bọ́mọdé bá júbà àgbà ńkọ́ àròkò dalẹ̀ bẹ́ẹ̀ ni ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí jákèjádò àgbáńlá ayé àní gbogbo àkókò tẹ́ ẹ bá wà ni mo fi kí yín pátápátá pé ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin tòkè òkun lọ́hùn mo kí yín ẹ kú dédé àsìkò yìí gbogbo àkókò yòówù tẹ́yin bá wà pátápátá ni mo fi kí yín pé ẹ kú dédé àsìkò yìí ẹ wo yèyé àṣà yín náà ni Mojísọ́lá Àjàyí ló kọ mi Àríkẹ́ ọmọ àfìjà sínú pètì ẹ̀rín èmi la febi sínú kóúnjẹ ahun èmi lọmọ bólóúnjẹ bá ríbi tó rojú ń kọ́ má sì fà ìjẹ́ tí ẹ lọ́rùn nítorí tí mo kápá ọ̀kánjú àmì ni Àríkẹ́ ọmọ adó má níwòrán mo tún ti lété ń bọ̀ sórí àpèrè ètò Gbangba Dẹkùn lórí eléyìí ní gbangba ó sì máa dẹkùn tí kedere ó sì máa bẹ̀ wò torí ibà méjì kan o nítorí ká lè bá a máa fura ní ìfura lóògùn àgbà mo ní pásá òfura pásá jáná àjà òfura àjà màjí onílé tí ò bá fura olè ní ó kó jákèjádò àgbáńlá ayé ni kí n sọ pé nǹkan ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dínú yẹn nǹkan ń ṣẹlẹ̀ nínú ayé nǹkan ń ṣẹlẹ̀ káàkiri ní orílẹ̀-èdè wa Nàìjíríà àìmọye nǹkan ìyanu ẹnìkan ní kí ní ṣẹlẹ̀ àìmọye ìṣẹ̀lẹ̀ ìyanu mo ní lábala ti Gbangba Dẹkùn lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ìbẹ̀lẹ̀ ti máa gbádùn gbogbo bó bá ṣe ń lọ àní Gbangba ó máa dẹkùn kedere ó sì máa bẹ̀ wò fáwọn amòòkùnṣìkà àní láyé àgbọn ti ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè wa Nàìjíríà Gbangba ó máa dẹkùn nígbà gbogbo kedere ó sì máa bẹ̀ wò ni bẹ́ẹ̀ ni ìdí tá a fi mẹ́tò eléyìí wá mo ti sọ fún yín pé ká lè bá a fúra ní àwa ní ràjò gbé sájò onídẹ̀rẹ́ wa ò ní kú sóko wá nǹkan jẹ àníroko gbé sóko ìrìn àjò alọ́ọ̀dé Ọlọ́run ò ní jẹ́ abáwọn rìn ẹ wò ó
Elédùmarè ò ní já jì sí ọ̀fìn ayé ànírànìrà ànírànìfẹsẹ̀ sí lágbára lọ́wọ́ Elédùmarè tọmọtọmọ ni o lèmi fi ń sọ fún wa pé ẹjẹ́ á máa fura àwọn ẹnjìníà wádà wọ́n bá wa ju àwọn nǹkan kan wọ́n á máa jù ú bó bá ṣe ń lọ wọ́n á máa jù ú lóníṣìṣẹ̀ǹtẹ̀lé nǹkan ń ṣẹlẹ̀ o mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ṣẹ́yìn sọ pé kò ṣẹlẹ̀ ni tí ò bá tí ì kàn yín Ọlọ́run ló gbé ewu fòyín dà mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ẹ rí arábìnrin kan rèé láti ìlú Kúta nípínlẹ̀ Ọ̀ṣun àtọ̀yọ́ náà so pọ̀ ní Asiata yẹ̀kínní ó mà ti ṣọ̀rọ̀ ọmọ dáràn ọ̀rọ̀ ọmọ ló ṣe ó ṣọ̀rọ̀ ọmọ nítorí pé látàrí pé ó lọ sí ọ̀dọ̀ babaláwo ẹ bá ń ṣáájò fún ọmọ mi ò ṣe dáadáa nílé ọkọ mi ò sì fẹ́ ó kúrò mi ìfẹ́ ká ṣí ni nídìí ó ṣí nípò mi ìfẹ́ kí a ṣí ni nídìí ó ṣí nípò kúrò nílé ọkọ rẹ̀ ní gbogbo ìgbà náà ní ọmọkùnrin yìí ló máa tó jẹ́ ọkọ ọmọ ìyàwó ìyá yìí ló máa ń fẹjọ́ sùn pé màmá ọmọ yín máa ń mutí obìnrin ní obìnrin á mutí yó á mu oríṣiríṣi egbòogi olóró tí wọ́n mu á mu yó bìnà kù á máa wá nu ọkọ rẹ̀ nínú ilé á máa bọ́kọ ẹ̀jà á máa dá wàhálà sílẹ̀ lóríṣiríṣi lọ́pọ̀ ìgbà ọ̀rọ̀ yìí ni ìyá yìí gbọ́dọ̀ sọ pé abiyamọ òdodo gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ìyá yìí máa fèéjì kẹta ó gbalẹ̀ aláwo lọ kí lọ̀rọ̀ Asiata yẹ̀kínní já sí ibo ló padà já sí ọ̀rọ̀ Asiata yẹ̀kínní ò mà já síbi tó dáa gbogbo abiyamọ ayé pátápátá àní ràrìrà àní bọ́há àní wọkọ̀ sọ̀bọ̀ a sì ní bọ́ sọ́wọ́ agbénipa nítorí ọ̀rọ̀ ọmọ ẹ̀ yìí ló máa fi fèéjì kẹta ló gbalẹ̀ aláwo lọ ẹ jẹ́ àwọn ohun tó ṣẹlẹ̀ ẹ jẹ́ àgbọ́ ẹ jẹ́ kọ́kọ́ gbóríyìn kí n gbóṣùbà kárí láì fún àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tìpínlẹ̀ Ọ̀ṣun àti tìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jọ pawọ́pọ̀ ṣiṣẹ́ ọ̀hún ni ṣebí ẹ̀yin náà mọ̀ pé táwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ń ṣe takuntakun wọ́n á ṣe takuntakun wọ́n á ṣiṣẹ́ yẹn kárakára wọ́n á ṣiṣẹ́ yẹn bí ìgbà téèyàn ò ní ṣèmí mọ́ ẹ ṣeun o ẹ kú ìfọmọnìyàn ṣe mo wá ṣe ládùúrà fún yín pé ìbọn ò ní gbàdídò mọ́ yín lọ́wọ́ gbogbo ẹ̀yin ọlọ́pàá orílẹ̀-èdè yìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ yín bí iṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìwà ọmọlúàbí ṣiṣẹ́ ọlọ́pàá ìbọn ò ní gbàdídò mọ́ yín lọ́wọ́ ẹ̀ ní ju ẹni tí wọ́n ń wá ọkọ ọba àdá ọba kò ní ṣá yín lẹ́sẹ̀ àwa ń sọ pé ìdájọ́ òdodo fún Asiata yẹ̀kínní nítorí pé àwọn agbénipa wọ́n pààyà yìí ẹ̀wọ̀ ẹ má jẹ́ gbòpò lọ lé olóró nítorí pé ẹnu ọlọ́fà báyìí láti gbọ́ mọ́ta ẹnu oníkàn láti ti gbọ́ pọ̀n ẹ jẹ́ káwọn ẹnjìníà wa ẹ jẹ́ nǹkan sí yàrá wọn kí wọ́n bá mú wá fún yín. ẹ̀dùn mo tí máa ti rí yín ẹ̀kọ́ máa sọ̀rọ̀ sókè kíákíá ẹ máa ṣàlàyé fún mi. mo fẹ́. Kí lorúkọ yín? Ẹ tó ọmọ ọdún mélòó? 43 years. Ọmọ ìlú wo ni yín? Ilé Ògbó. Báwo lẹ ṣe jẹ́ sí obìnrin yẹn? Mo fẹ́ wọn rí kó tó di pé wọ́n dolóògbé. Ẹ fẹ́ ta ni? Asiata. Asiata pẹ̀lú orúkọ mi. Asiata mo sáà pọ̀ oúnjẹ. Ilé Ògbó. Ọdún wo lẹ fẹ́ ra yín? 2019 mo fẹ́ wọn rí. Lẹ fẹ́ wọn. Ṣé wọ́n wà nílé ọkọ nígbà yẹn? Wọn ò sí nílé ọkọ. Ọmọ mélòó ló bí fún yín? Àwọn òbí náà kan fún mi. Ìgbà wo lẹ wá fẹ́ ra yín sílẹ̀? 2020 mo ti fi wọ́n lẹ̀. Sá? 2020 lèmi àti wọn ò ti jọ sí wọn. Ẹ bímọ fúnra yín. Ìgbà wo lẹ wá tún pàdé ara? A jọ ń ríra wa lójoojúmọ́ kì í ṣe páàkì ń ríra wa. Ta ló wá mú àmọ̀ràn owó wá láàrin èyí tẹ́ wà níbí? Muhammad Yusuf, Muslim Yusuf ni wọ́n ní kí n má fi ọ̀kadà ṣiṣẹ́ wọn pé tí n bá ti rí ọwọ́ èèyàn àbí ọkàn èèyàn báwọn bá mi fi ṣe oògùn owó ṣùgbọ́n lọ́jọ́ kan tá a jọ ń ti òde bọ̀ èmi lọ sóde kan èmi náà wá dúró ní oríta sọ náà wá rí níbẹ̀ náà wá ń bọ̀ mọ̀ ní mò ń lọ ilé Ògbó ní wọ́n á drop mi sí ilé Ògbó ṣùgbọ́n along the line tá a máa dójú ọ̀nà àpàdé woman yẹn lọ́nà wọ́n dà pé mo wá kí mi woman yẹn kí mi dáadáa wọ́n ní àbó ló sì jẹ́ mo wá ní olùwà bàbá ni wọ́n ní ṣé mo lè wọ́ọ̀kì ẹ̀ fún àwọn. ẹjọ́ sá. wá wọ́ọ̀kì ẹ̀ fún wọn ṣùgbọ́n ọjọ́ kejì tí wọ́n wá sọ́dọ̀ mi
tí wọ́n wá sí ọ̀dọ̀ mi nígbà tí wọ́n dé ọ̀dọ̀ mi mo jọ fi wọ́n lẹ̀ sí inú ilé ṣùgbọ́n along the line after 45 minutes máa padà wọ inú ilé ni mo bá wọn ní ìhòòhò mo sì bá wọn pé wọ́n jọ wà lórí ara wọn ṣùgbọ́n nígbà tí mi wá di pé èmi náà wá dìímú ní ẹsẹ̀. Kí ló ń ṣe nígbà tẹ́ bá wọ́n wà lórí ara wọn. Okay. So èmi náà wá bá wọn dìímú ní ẹsẹ̀. Fún kí ni? So mi rò pé àkókò fẹ́ gbà ní bọ̀dọ̀ along the line nígbà tó wáyà mo rí pé ó ti kú. Okay, yìí ò mọ̀ pé wọ́n ti pa tẹ́lẹ̀. Èmi dìímú lẹ́sẹ̀ pé bí àkókò fẹ́ gbà ní. So along the line. ṣùgbọ́n ẹ ti sọ tẹ́lẹ̀ pé fẹ́ pa. Irọ́ Ilé ìdàgbà wà dìímú lẹ́sẹ̀. Èmi rò pé àkókò fẹ́ gbà fún wọn ni. So láti jọ ní torí òhò ni mo bá wọn méjèèjì. Òkèlè yìí ṣe dìímú. Bẹ́ẹ̀ni. Ẹ wá rí i pé ìwọ̀n ṣó ti fọ́kọ mí lẹ́yìn tó kúrò lọ́dọ̀ yìí. Ẹni jẹ́ nìkan tó pé tí wọ́n bá ní kí wọ́n máa kálé ní méjì nígbà ó lè gbó wọ́n kà tó 6 sí 7 lọ́kùnrin tí ń fẹ́. Kò dẹ̀ bímọ fún wọn. Kò bímọ fẹ́ nìyẹn kan. Nǹkan tó wá báwo wá láṣìírí yín ṣe tú. So èmi nígbà tó ti kú a lọ sín. Ẹ̀yin méjèèjì. Bẹ́ẹ̀ ni a sín sẹ́yìn pèlè nísàlẹ̀ ọ̀dọ̀ mi. Ní ilé tiyín. Nísàlẹ̀ inú gbó ọ̀dọ̀ mi. Èsì ilé lẹjọ́ ń gbé. Irọ́ Ìwó làwọn ilé ogbó lè mi wọ́n wá sí ọ̀dọ̀ mi. Òkè ṣe wá lọ sí sísàlẹ̀ ilé ọ̀dọ̀ mi. Bẹ́ẹ̀ ni ìgbà tó di ọjọ́ kejì ni wọ́n wá pè mí padà pé àwọn nídìí ọwọ́ wúmà yẹn àwájọ wọn wá mọ́ lọ́dọ̀ wọn pé n tó ṣẹlẹ̀ wá wọn wá ní ọwọ́ wúmà yẹn àwọn nídìí wọn ni so lè já sí pé torí ẹ̀ lẹ́ fi pa á. So along the line mo sábà lọ bá ọ̀rẹ́ là pé báyà nìkan tí ó ṣẹlẹ̀ náà wá dá wọn ní sẹ́nìkan kan ò tí ì gbọ́ sí mo lẹ́yìn kan kò tí ì gbọ́ sí láfi wá wá bẹ̀ láfi yọ ọwọ́ méjèèjì ẹsẹ̀ orí àti ọkàn. So àwọn mú ọwọ́ lọ sí ọ̀dọ̀ wọn lọ jò. So ọ̀rẹ́ là gba orí ẹsẹ̀ àti ọkàn wọn jò ṣùgbọ́n àti wọ́n dẹ̀ ń jó lọ lọ́wọ́ ilẹ̀ ti súnjọ́ náà èmi wá sí ilé ogbó padà. So after that tí èmi wá sí ilé ogbó padà bó di ọjọ́ kejì ni àwọn àmọ̀tẹ́kùn wá sí ọ̀dọ̀ mi fún àwọn ẹ̀dọ́dọ̀ mi pé àwọn gbọ́ pé bàbá mi èmi ò wulẹ̀ tí ẹ wulẹ̀ dúró nígbà tí wọ́n sọ mo wá padà lọ sí kúta mo fi lọ bá ọ̀rẹ́ là pé rárẹ́ mo fi lọ gbé wọn aṣọ wọn pé tọ̀ mo ti wá kó ọ̀dọ̀ wọn tán kó tó di pé wọ́n sábà pé tọ̀ nǹkan àbáyé ti ń ṣẹlẹ̀ ní ilé igbó ọ̀sẹ̀ ló fi gbé machine wọn lè fi sá lọ sí Lálùpọ̀n. Àtàlẹ̀ lọ bá ní Lálùpọ̀n. Kò sí nǹkan tó ń kàn lọ ń gbé bẹ̀ ni. So ibẹ̀ náà ti wá rí yín ṣe nílé níbẹ̀ tẹ́lẹ̀. Irọ́. Ọjọ́ tẹ́ lọ gé yẹn ta ló ìgbà tẹ́ wú jáde ta ló ń ṣá. Ọ̀rẹ́ là ni wọ́n ń ṣá. Ọ̀rẹ́ là ni ó ṣá. Ṣé wọ́n promise yín ní nǹkan kan pé tó bá ti wọ́n ní tí ó bá ti dúpọ̀ ọ̀kan láàjọ pin náà ni. Pín owó tẹ́ bá ní oògùn tí wọ́n bá jó ń bẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n jó lálẹ́jọ́ tí wọ́n jó lọ yẹn èmi ti kúrò ní ọ̀dọ̀ wọn ẹnu tèmi àti Muslim Yusuf jọ jó ńlájọ pin. Èwo lẹjọ jó. Ọwọ́ ni wọ́n jó. Ta ló fẹ́ bá ń ṣiṣẹ́ lórí ọwọ́ tí ẹ tán jó tán kó fẹ̀yìn. Àwọn náà ni wọ́n ń ṣiṣẹ́ lórí. Ọ̀rẹ́ là náà ni ó ṣiṣẹ́ lórí. No Muslim Yusuf. Kí lorúkọ ti yín sà. Orúkọ mi ni Yusuf Muslim. Ẹ tó ọmọ ọdún mélòó. Ọmọ 44 years. Ẹ ti níyàwó ẹ ti bímọ. Bẹ́ẹ̀ni. Kí ló gbé yín débí. Ọ̀rọ̀ tí ó ń sọ òun ló gbé mi débí báyìí. Àkọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin oníwèé ìròyìn. Ibo lẹ ti mọ àwọn ẹ má wulẹ̀ kí wọ́n sọ. Mo mọ̀ ní ilé igbó. Ní ọdún mélòó lẹ mọ̀ wọ́n sẹ́yìn. Yóò tó bí ọdún 5. Iṣẹ́ kí lẹ̀yin ń ṣe. Wọ́n ń dáko mo sì ń pa wọ́n dà mo ń ṣiṣẹ́ aláàfáà. Ibo lẹ ti kọ́. Ní Ìwó. Ìwó lẹ ti kọ́. Bẹ́ẹ̀ni. Kò ṣe pé jogún bá. Àfáà làwọn bàbá wa náà wọ́n dẹ̀ ń dáko. Ṣé àwọn bàbá yín wọ́n máa ń pààyàn nígbà. Àwọn bàbá àtàwọn ìpààyàn. Ẹ̀ẹ́dẹ̀ bá lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ni. Kí ló wá ṣẹlẹ̀. Ẹ ṣe gbogbo ọ̀rọ̀ tó ń sọ irọ́ ló ń pamọ́ ni. Okay. Ní àkọ́kọ́ ní tòótọ́ ní tilẹ̀ tọ́lọ́hún ó wá bá mi wípé òun fẹ́ ṣe iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ tó jẹ mọ́ àtẹ́lẹwọ́ mo ní tó bá rí ìgbà tó bá rí iṣẹ́ kíni. ó lóun fẹ́ ṣe iṣẹ́ kan tó jẹ mọ́ iṣẹ́ owó tó jẹ mọ́ oògùn owó so tó jẹ mọ́ àtẹ́lẹwọ́. àwọn náà sọ fún pàtẹ́lẹwọ́ làwọn nídìí. bẹ́ẹ̀ ni so mo ti sọ pé mi ní wípé kọ́ lọ ra àtẹ́lẹwọ́ elégbèjẹ pé ọwọ́ nàkì pé wọ́n máa ń lò bẹ́ẹ̀ ni so nígbà tó di ẹ̀yìn ọ̀rẹ́ yẹn ó wá ó ní òun ti fẹ́ gẹ̀ẹ́tì kínní yẹn o nígbà tó dijọ́ kẹta rẹ̀ ó wá bá mi ó sọ wípé òun ti rí ọjọ́ tó wá bá mi ó jẹ́ ọjọ́ Wednesday mo sọ wípé kó máa lọ ìgbà tó di ọjọ́ Thursday tó padà wá òun lọ́wọ́ ajó kínní yẹn lọ́dọ̀ mi ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yẹn ó tó bí ọjọ́ kẹrin ó wá bá mi ó ní àwọn àmọ̀tẹ́kùn ń wá òun bí mi ṣe gbọ́ pé wọ́n ń wá bí mi ṣe gbọ́ pé àwọn àmọ̀tẹ́kùn ń wá so kínní táyé ó wá jó lọ́dọ̀ mi níwájú Ọlọ́run kínní tá fi jó rè ọ̀dọ̀ mi náà ló ti jó nígbà tó dẹ̀ jó tán ó mú lọ ó fún mi níjẹ̀ ń bẹ̀ bí mi ṣe gbọ́ àwọn àmọ̀tẹ́kùn ń wá mo wá gbọ́ lọ́dọ̀ ẹnìkan tó jẹ́
ara bàbá yìí kọ̀ọ̀lù ẹnìkan tó jẹ́ èèyàn mi wípé ó pààyàn ni àtìgbà yẹn èmi ò rí mọ́. wọ́n sọ wípé obìnrin bẹ́ẹ̀ ni ẹ mú wá sílé. irọ́ ló ń pamọ́ mi. àwọn agbófinró wọ́n ti ṣe ìwádìí ọjọ́ tó sọ pé mo wá báyàn sùn ní ọ̀dọ̀ ọ̀hún ó ní on the 8 oṣù kẹta ni mo wá báyàn sùn lọ́dọ̀ ọ̀hún. èmi ò kúrò ní Ìwó níjọ́ náà bó ṣe wà yìí èmi àti ẹ̀ àjọ lọ sí òde rí mi ò mọ ibi tó ń gbé ní ilé egbò mo kàn mọ̀ pé ilé egbò ló ti máa ń wà ní. bọ̀ kí ló tán fi wá sọ orú nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn mọ́ yẹn. òye mi èèmọ̀ ibi tó ń gbé ìdẹ̀mẹ́ni tó pa. even àwọn agbófinró wọ́n ti ṣe ìwádìí. nínú ẹran tí wọ́n gé nígbà tí a kọ́kọ́ dé ilé wọn tí wọ́n mú mi lọ sílé wọn tá a délé wọn wọ́n dìnnà ìpá àwọn ò mọ̀ mí rí. ta ló rí yín obìnrin yẹn àtẹ̀yìn nígbà tí ọkùnrin wọlé wá bá wọn. kò sẹ́nìyàn kan tó rí wa ìgbà tá a lọ sílé wọn táwọn agbófinró kọ́ mi lọ lé wọn first thing tá a kọ́kọ́ débẹ̀ ni wọ́n dìnnà ìpá àwọn ò mọ̀ mí rí. later ńgbà tá a tún di pé wọ́n bi wọ́n léèrè pé ṣé mo mú ọwọ́ wá sọ́dọ̀ wọn sí àjò wọn làwọn ò jó ọwọ́ kankan. later ní wọ́n á dáhùn pé èmi nìkan ni mo dájó èmi nìkan ni mo sì mú lọ àwọn agbófinró tí wọ́n tẹ̀lé wa lọ wọ́n ń bẹ lórí ìdúró láàrin pé èmi nìkan ni mo dájó èmi nìkan náà mo sì dá lọ. later ní ọ̀tún ìpàápàá àjọ pé àtúnjọ pín ni nínú ẹran tí wọ́n gé níbi ọwọ́ yẹn èmi jóyè wọn wípé àwọn gan bí wọ́n ti gé ọwọ́ yẹn lọ tán tí wọ́n mú lọ sọ́n ó tún ní ẹran tí wọ́n mú lọ tí wọ́n rì mọ́lẹ̀ sí inú ilé wọn wọ́n ní bẹ́ẹ̀ kọ́ látúnṣe wàá payọ lọ àtàgbófinró la lọ wú ẹran ní ilé wọn àwọn agbófinró náà ń bẹ ní. nǹkan tí ẹ fẹ́ tí ẹ gbà nínú èyí tí wọ́n jó kí lẹ́yìn fẹ́ fi ṣe. ó ti tú dànù nígbà mo gbọ́ kó pààyàn ni. kí lẹ́yìn fẹ́ fi ṣe. mo fẹ́ lò tẹ́lẹ̀ ni. kí lẹ fẹ́ fi ṣe. mo fẹ́ lò tẹ́lẹ̀ ni. fún kí ni. fún àjò owó. bẹ́ẹ̀ ni. bàbá kí lẹ́yìn mọ̀ sí tó ń ṣẹlẹ̀. ní on the 8. kí lorúkọ yín. Rabiu Fatai. ẹ tọ́ ọmọ ọdún mélòó. 51 years. ọmọ bo ni yín. ọmọ Kúta. kí lẹ mọ̀ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. mo mọ arákùnrin mú ìdí nù. ọmọ ń wá bá mi lo ẹ̀yìn ní ẹkù èmi ní ẹ̀rọ ẹ̀yìn mo sì ní ẹ̀rọ ẹ̀kẹ́ ọmọ ń bá mi wá lo ẹ̀yìn ní àárọ̀ ọjọ́ on the 8 mi ò tí ì lọ sẹ́kù tó fi pè mí mọ́dẹ̀ ń ṣiṣẹ́ ìṣègùn pípẹ́ tọ́dẹ̀ pè mí ó ní bo ni mo wà mo ní mo wà ní ibi tí mo ti ń jẹ mẹ́mẹ́yìn àtẹ̀kọ́ ó ní kí n yọjú sí òní ilé ìgbà tí mo dé ilé ọ̀dọ̀ mi mo bá kínní ó gbé bíi pálí bisikì ilé ọ̀dọ̀ mi ó wá bá mi láàárọ̀ ní dédé aago 8 ó gbé bíi pálí kábín bisikíìtì ilẹ̀ èmi ò bá nù ilé but kó tó di pé yóò padà wọnú ilé ẹnìkan ti pè mí pé Muyideen ó kó ọwọ́ méjèèjì wá sí ọ̀dọ̀ òun o. ta ló pè yín. Kazeem la máa pe ọmọ yẹn ẹ̀gbọ́n rẹ̀ ni. ẹ̀gbọ́n Muyideen. bẹ́ẹ̀ ni ó pè mí pé ó kó ọwọ́ méjèèjì wá sí ọ̀dọ̀ òun pé òun rà pé kí n má ra nǹkan kan ní ọwọ́ rẹ̀ o bọ́dẹ̀ ti dé tó padà bá mi nínú ilé mo ní kí ló gbé inú báàgì ó ní orí àti ọwọ́ àti ẹsẹ̀ ní bẹ́ẹ̀ mo ní kí á ló gbé wá sọ́dọ̀ mi sí ó ní ìmáàmù òkè kòtò àti àáfàá kan but kódà kọ àáfàá yìí mo kọ wọn mẹ̀dẹ̀ rí rí tí a bá pé ibi tá a ti jọ pàdé ní àárín ó ní wọ́n pé kó wọn má gun ọ̀kadà mọ́ sẹ́yìn gbọ́ mi mà pé kó wọn má gun ọ̀kadà mọ́ ó pé àwọn bọ̀ ọ́ ṣe àjò owó pẹ̀lú pé iṣẹ́ àáfàá náà ló ń kú náà kúkú sí mi nígbà tí ọwọ́ àmọ́ ibi tí wọ́n ti ní kọ́ wá nǹkan wá kí ni tọ̀dọ̀ tèmi tí ó gbé kínní ìwá máa gbé lọ o ọ̀sán pé lájọ mo ti ń ṣiṣẹ́ mi ọ̀ọ́bá lọ́wọ́ mi rí òsì ibi tí mo ti ń lò mo ní kọ́ máa lọ èmi wá lo ẹkùn jọ yẹn pípadà tí ń padà dé torí iṣẹ́ tí mo fẹ́ ṣe níjọ́ yẹn mo fẹ́ tó bí aago 5 kí n tó tẹkù dé mo ti bá títí ń jó kínní ní ilé ọ̀dọ̀ mi tó ti yé mà ìgbà tó wá tí mo bá ní Muyideen ọ pé mi ń ṣerú nǹkan báyìí gbé nǹkan rẹ kọ́ máa gbé lọ ìfẹ́ má jẹ́ ń pariwo lé ọ lórí lọ́ba lọ lílọ tọ́ lọ bẹ́ẹ̀ ni lílọ tọ́ lọ àjọ àríra bíi ijọ́ kẹta ó pè mí mi ò gbé sẹ́ẹ̀tì nígbà tí ó wá di bíi ijọ́ karùn-ún tó wá padà dé ó wá bẹ̀ mí ó ní kí n jọ kí n dákun kí n má bínú mo ní èmi ẹ ṣerú nǹkan tó bá le tó bá ń ráàyè wàhálà o nígbà tí ó ṣàbẹ̀mí títí ó wá ń padà àmọ́ wá bá mi lọ ẹ̀yìn padà ó wá di on the 17 iṣẹ́ tí mo fẹ́ ṣe lẹ́kù kọ̀kọ̀ máyì di tèmi pé èmi ò lọ sóko pé tó bá ti dé yóò lọ ṣe iṣẹ́ yẹn ẹ̀yìn tí mo fẹ́ lò ju goro 4 lọ nígbà tí ọpẹ́ tèmi ò rí mọ́ táwọn ará ẹkùn pè mí mo sáré lọ ẹ̀yìn yẹn
èmi ti kú lẹ́kù ó ti gba bí mo ti máa ṣe eré lọ ìgbà tí mo wá dé ibi tí mo ti máa ṣeré ọba dẹ̀dẹ̀ ogun máṣíìnì rẹ̀ dé bọ́dọ̀dọ̀ ó ní máṣíìnì kọ́ mo ní sí òsì ó ní máṣíìnì ó ní òsèpo ní inú rẹ̀ mọ́ pé òun dẹ ẹgbẹ́ rẹ̀ tí òun fi dé ibi ní kí n fò ní máṣíìnì mi mo sáfọ ní kọ́kọ́rọ́ máṣíìnì torí máṣíìnì tọ̀tọ̀ ní máṣíìnì tèmi àwọn olóṣèlú ni wọ́n fún mi wọ́n dẹ̀ kọ́kọ́ wọn sí ní ẹgbẹ́ bó ti á mú máṣíìnì tèmi ọba gbé lọ mo kúkú má fi máṣíìnì ránṣẹ́ mo máa ń rán wò mo máa ń rán níbi gbogbo pé mo ń ṣiṣẹ́ lọ́dọ̀ mi ó sà tó bí 2 hours ó tó bí 15 minutes tó gbé máṣíìnì lọ ló bá padà dé ó ní máṣíìnì wípé táyà rẹ̀ ti lu pé ó ń bẹ níbi tó ń ti fẹ́ ṣe táyà rẹ̀ ó sọ̀rọ̀ epo yẹn sínú bígì kólà ọba tú sí máṣíìnì rẹ̀ nínú lọ́ba lọ mo retí pé ọ̀fẹ́ dé mi rí wákàtí méjì mo bá sì pè mú ìdí ní ń bá lọ wà ó lòun sáré lọ sí Ọ̀sán Tẹ̀dó ni ó ní wọ́n pè níbẹ̀ mo sì mọ̀ pé léèyàn ní Ọ̀sán Tẹ̀dó nígbà tó bí aago 4 mo retí rẹ̀ mi rí mo tó. kí ló wá gbẹ̀yìn dédé. bó ti ṣẹlẹ̀ náà nìyẹn màá má bínú nígbà wá tó bí aago 4 mo wá tó pè ó lò ń bọ̀ mo wá nígbà tí mi rí mo wá tó pé kò wá gbé fóònù mi kọ́ bẹ́ẹ̀ kí wọ́n ti gba máṣíìnì lọ́wọ́ rẹ̀ tàbí ọkọ̀ gbà mo bá wá lọ sí Ọ̀sán Tẹ̀dó yẹn màmá tí mo lọ bá lọ́sùn Tẹ̀dó wọ́n ní àwọn ti fojú àwọn kan ní ìsìn ó ti tó inú oṣù kọkànlá ọdún tí ọ lọ. nígbẹ̀yìn mo wá pè kọ́ wá gbé fóònù mo wá gba fóònù mi mo fi pè lọ́ba ní kémi ọmọ pè mọ́ o kí n mọ̀ pé ọmọ ni bá ń gbé máṣíìnì mi wá ó ní ṣe báwọn olóṣèlú ló gbé fún yín ó ní ẹ gbàgbé rẹ o máṣíìnì ti ránu o irú kí a wá sí lélẹ́yìí n bá ń wá máṣíìnì ọ̀dọ́ mi ò lọ rìpọ́tù fọlọ́pàá mo wá lọ síbi kan níwò ibi tó sọ fún mi pé òun ti máa ń ṣeré nígbà mo débẹ̀ mo sábì bọ̀ yẹn mo bílẹ̀ àbọ̀ yẹn ní ọ̀tá máṣíìnì kan fún àwọn pé káwọn ọlọ́ọ̀ gbé wá wọ́n dẹ̀ gbé máṣíìnì yẹn wá ọjẹ́ máṣíìnì. abẹ́ẹ̀ rí nǹkan bí ṣé ń gbọ́rọ̀ nígboro ẹnu ṣé ń gbọ́rọ̀ lẹ́nu àwọn amòòkùnṣìkà apanijayé wọ́n ní gang ṣé ń gbọ́ tí wọ́n wí wọ́n ń sọ̀rọ̀ ó sì dàbí kó mú ìgbájú fún wọn láti inú ẹ̀rọ fóònù wọ́n sọra wọn di alápatà ènìyàn wọ́n sọra wọn di gbẹ̀mígbẹ̀mí wọ́n tiẹ̀ ní ọmọ òní bá pèlè ìyá rẹ̀ kó ṣiṣọ́dá ó ṣeé ṣe gẹ́gẹ́ bí n tó níròyìn béèrè lọ́wọ́ wọn pé ṣé àwọn bàbá tí yín máa pààyàn ni nítorí pé ní ìran rẹ̀ ò bá pààyàn rí yóò ti á pààyàn ẹni wá ṣáájò lọ́dọ̀ yín ẹni bá ọ̀rọ̀ ọmọ wá sọ́dọ̀ yín pé kí tọmọ òwò lè dáa ibi wọ́n ní tí èèyàn bá dákẹ́ tara èèyàn ó bá yàn dákẹ́ òun ni ájò tí ìyá yìí ṣe pé ọmọ tòun tó ń ṣe kátìkàtì níbi tó wà yìí òun ò fẹ́ káyé rẹ̀ ó bàjẹ́ dákun bó wá nǹkan ṣe sí arákùnrin Muyideen tó sọ̀rọ̀ ẹ̀ di ibẹ̀ àfá òjijì yìí ó fún ìyá yìí lọ́ṣẹ́ o pé kó lọ fi kí wọ́n wá rí padà rí òun lọ́jọ́ báyìí ìyá mà padà fẹ́ lọ rí Muyideen ló fi rí kúhe lọ́wọ́ wọn láì mọ̀ pé alápatà ènìyàn ni wọ́n láì mọ̀ pé apanijayé ni wọ́n láì mọ̀ pé àwọn ará bí tí ń fi gbé nípa tí ń gbé ní ṣètùtù owó ni wọ́n ájò ọmọ nìyá yìí ṣe o ara bí amọ nìyá yìí ta abẹ́ẹ̀rí báyìí ṣé ń gbọ́rọ̀ wọ́n pa Asiata olórí wa mórí alápámápá ẹlẹ́sẹ̀ mẹ́sẹ̀ gbogbo ojú tó ń wò mí pátápátá ẹ̀ ní kúkú játijàti lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ ní ṣọ́kú ẹ̀ ní mórí búṣọ ẹnu ẹ̀wà ní sánání lágbára lọ́wọ́ Elédùmarè nǹkan ṣẹlẹ̀ nùdí nìyẹn ṣùgbọ́n gbangba ti dẹkùn kedere bẹ́ẹ̀ wò nígbà bí tí wọ́n ti ń wáyà káàkiri gbogbo ibi tí wọ́n lè wá sí àwọn ọmọ ìyá yìí náà sọ̀rọ̀ o ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ ìyá yìí bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nítorí pé gbogbo wọn ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ẹni abábádà àfilà mọ̀ gbogbo ibi tí ó yẹ kí wọ́n tọ̀sẹ̀ ìyá yìí sí pátápátá làwọn ọmọ ìyá yìí wá débẹ̀ wọn ò má rí ibẹ̀ ni ọmọ ìyá yìí tó yẹ pé ìyá yìí lọ torí rẹ̀ ṣáájú ló ti wá jẹ́wọ́ pé màmá òun máa ń lọ sọ́dọ̀ ọkùnrin àfáà kan tí wọ́n pè Muyideen nìyí gbogbo ẹ̀yin ará ilé ogbó yìí tí máa ń ṣẹlẹ̀ nílé ogbó nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́nujọ́ mẹ́ta yóò máa dà kó máa jẹun tó ń wetí gbọ́
ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́, mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, lọ́wọ́ àwọn ọlọ́pàá ilé Ogbó àní lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ní wọ́n ṣiṣẹ́ náà wọnú ara wọn ni. Ó ti ta kọ́ṣọ́ kúrò níbi tó ń gbé. Àmọ́ òkùnṣèkà ọmọkùnrin tí tó ń pera ẹ̀ láàfáà Muyideen nìyí, ó ti ń lọ gbé níbò míì. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ò lè mú kò tí ì dá. Mò ń bọ̀, ẹ jẹ́ dókè lọ́wọ́ náà. Báwo lẹ ṣe jẹ́ sí màmá tí wọ́n pa? Mo jẹ́ ọmọ bíbí inú ìyá tí wọ́n pa yìí. Kí lorúkọ màmá yẹn? Asiata. Wọ́n tó ọmọ ọdún mélòó? Wọ́n tó 52 years. Ẹ tó mélòó lọ́wọ́ wọn? Àwọn bíi méje. Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn? Ọkùnrin yìí Muyideen sọ wípé àwọn ti fẹ́ra rí. Irọ́ ló pa. Ní 2009 ó dé láti travel. Ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀dọ̀ wa ló rẹ̀ ń tilé ṣe tó ń gbé. Bọ̀ ìgbà tó máa kúrò ńbẹ̀ yẹn náà ó dáràn níbẹ̀ yẹn ló fi kúrò ńbẹ̀ yẹn. Bọ̀ láti ìgbà yẹn láti jọ mọ́ra láti jọ ń bọ̀ ọ̀rọ̀ tó ṣokùnfà tóun àti ìyá fi tó jọ pàdé padà ni pé mo ní àbúrò obìnrin kan tó lọ́kọ ní Kúta. Kọ̀ọ̀kan wọlé. Kí lorúkọ yín? Kí lorúkọ màmá tí wọ́n pa yìí? Kí Asiata. Báwo lẹ ṣe jẹ́ sí wọn? Mo jẹ́ ọmọ bíbí inú ìyá yìí. Mélòó ni lọ́wọ́ wọn? Àtó méje. Ọkùnrin yìí sọ pé òun Muyideen ó lé òun àti màmá yín fẹ́ra. Irọ́ ló pa. Níṣẹ́ ni mo sọ pé irọ́ ló pa. Ọ̀nà tí a gbà mọ́ra ni pé ní 2009 ó wálé láti travel tí a dẹ̀ mọ̀ níṣẹ́ tí tó ṣẹlẹ̀ náà la gbọ́ pé ọ̀nà náà ló dáná tó dá tó kùsà wálé láti travel. Ó jẹ́ pé bàbá ẹ̀ lọ́lọ́ bá já lókè Ọ̀ṣun. Láfítà àgbà yẹn ló fi wá ń gbọ́dọ̀ wa. Ìgbà tó máa kókò ní inú ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa yẹn náà ó dáná bẹ́ẹ̀ náà ó di èkó gbé mbẹ́ ó dáná sọ lẹ́yìn ó dẹ̀ sàn lọ. Ní bọ̀bọ̀ Muyideen yìí náà áfítà àgbà yẹn nígbà tó sá lọ́ngbà yẹn kan yẹn rí gbóòrè ó dẹ̀ tó padà sínú ìlú Ogbó ń gbé bẹ́ẹ̀. Bọ̀yìn tó kọ̀ sí òun àti ìyá papọ̀ ni pé lálẹ́ ọjọ́ kan ibi tí mọ̀ èmi ti ń ta ata àti ewédú ìnìyà tó bí òun náà ti ń ta mọ́ínmọ́ín òun wà lọ́dọ̀ mọ́ mi ẹ̀ àwọn kan wá láti ìlú ibi tábúrò mi ti lọ́kọ̀ wọ́n wá fẹjọ́ àbúrò mi sùn mọ́mì mi pé ìwà tó ń wù níbẹ̀ yẹn pé kò wá pé ó ń mu ọtí ní Muyideen wá gbọ́rọ̀ yẹn ló wá sọ fún mi pé òun mọ iṣẹ́ tó ń lè bá wọn ṣe tọ́mọ yìí òfin ní í ṣe rádaràdá tó ń ṣe yẹn mọ́ nígbà tó dẹ̀ sọ fún wọn ó bá wọn ṣe ó fún wọn lọ́sẹ̀ méjì kan pé kí wọ́n fún ọmọ yẹn nìkan kó máa lù kàn náà máa lù kàn alẹ́ ọ̀ndí ètì tí ṣẹlẹ̀ yìí wá máa ṣẹlẹ̀ ó kọ́ wọn lórí fún lálẹ́ ọ̀ndí ètì yẹn ó kọ́ wọn lórí fún wípé kí wọ́n wá gba ọ̀sẹ̀ kan yòókù tí wọ́n máa fún ọmọ yẹn tó máa lò ènìyàn fi pa wọ́n lálẹ́ ọjọ́ yẹn ni wọ́n fi pa wọ́n ní alẹ́ ọjọ́ yẹn. Báwo lẹ ṣe wá mọ̀ pọ̀dọ̀ wọn ló lọ? Ẹnìkan tó ń gbé ládùúgbò bẹ̀ bóyá ọjọ́ kejì ìjọ yẹn ni ìyá yẹn travel nígbà tó tóbi ìjọ kan tí ìyá yẹn ti ibi tó lọ dé òun àti ìyá láńlọ́ọ̀dù rẹ̀ tó dáná sọlé wọn yẹn náà ní àbújọ ń lọ ṣọ́ọ̀ṣì kan náà ìyá yẹn wá lẹ́nu sọ fún pé lálẹ́ ọ̀ǹdí ètì yẹn àwọn rí àti wọlé mẹ́ẹ̀mí sọ́dọ̀ Muyideen bọ̀ àwọn ò rí àti jáde wọn padà ibi tá a ti lọ rìpọ́ọ̀tù àwọn ṣàlàyé nǹkan tá a tó gbọ́ torí jọ́kejì ìjọ yẹn láti rìpọ́ọ̀tù tẹ́lẹ̀ àwọn lọ ṣàlàyé àwọn ìjọba gbọ́ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ẹnu bó ṣe wá mọ̀ pé wọ́n ti ń wà òun ó sì sá lọ nìyẹn tó di pé ọlọ́kadà àti káwọn ọlọ́pàá rí mú ní lálùkọ. Ọ̀yá orúkọ lórúkọ yìí. Orúkọ tèmi ni Àkànní Ọmọ́táyọ̀ Oyèkúnlé. Kí ni tẹ́ fẹ́ sọ lórí. Ọ̀kan lára ẹbí Asiata yìí kí sí àwọn ọ̀daràn yẹn pa àwọn afurasí pa. Eléyìí tí a fẹ́ sọ sókè ń bẹ̀ náà ni pé àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bá tí wọ́n mú Asiata tó tẹ̀ mú lọ sọ́dọ̀. A sì dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fún iṣẹ́ takuntakun tí wọ́n ti àti gbogbo àwọn òṣèré elétò àbùbá wáta yálà nínú ìlú ní àbí ní ti state ní pàtàkì jùlọ the anti-kidnapping squad torí pé ọjọ́ tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ti swing to action tọ́lọ́ ń dẹ̀ fún wọn ní àṣeyọrí sí pẹ̀lú ìkànlọ́wọ́ àwọn local security operatives ní ìlú Ogbó eléyìí tí a wá ń fẹ́ sìn òun náà ni láti rọ ilé ẹjọ́ náà kan live up to the expectation of dispensing justice and a way that justice will be seen to have been done torí pé gbogbo ìgbìyànjú tí àwọn ọlọ́pàá ṣe láti unravel mystery behind this killing tí wọ́n sì mú gbogbo àwọn afurasí kọ́ máa lọ jásí pàbó nígbà tó bá dé ilé ẹjọ́ òun náà la ṣe ń bẹ ọlọ́ọ̀bá alikọ́lá kó fún wa ní ìdájọ́ òdodo tí àwọn ọ̀daràn náà fi ní lọ láláì jẹ ìyà ẹ̀ṣẹ̀ wọn torí pé irú wọn ò yẹ láti máa bá àwọn ọmọnìyàn gbé àárín ìlú tí wọ́n bá ìtàn padà délé eléyìí yóò tún jẹ́ kí àwọn bíi wọn tó kù kí wọ́n tún ṣe àjàkókò náà pé ọwọ́ òfin ò lè dú àwọn so afẹ́kùtì eléyìí kó jẹ́ àmúdópin fún irúfẹ́ ìwà ìpanibẹ́ láwùjọ wa. Ẹ bá mi dárúkọ nílẹ̀ kan sí. Orúkọ tèmi ni Ọmọ́táyọ̀ Àkànní Oyèkúnlé ọ̀kan lára mọ̀lẹ́bí. Bó lẹ́yìn ṣe jẹ́ sí màmá. Orúkọ mi ni Yẹkí Sulaiman mo jẹ́ ọmọ bíbí inú arábìnrin
Asiata Yẹkin. Kí ni ní ṣókí àti ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ́lẹ̀ ní ṣókí kí ni ẹ fẹ́? Yín tí mo fẹ́ ò ju pé kí ọlọ́ọ̀bá láàánú ìlọ́kọ́ bá kó sí àwọn adájọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà náà kí ìdájọ́ òdodo kó wáyé torí ìdájọ́ òdodo ló ṣe pàtàkì torí tí irú àwọn èèyàn yìí bá tó ń wà láàrin àwọn èèyàn tó bí irú tí wọ́n táwọn àgbòrò tó ń ṣe nǹkan yìí náà yóò tó máa fún wọn ní ìgboyà láti máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ níwọ̀n bàgbà tí ìdájọ́ òdodo ọba ti wáyé. Ṣẹlẹ̀ dárúkọ bí tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní nípínlẹ̀ Ọ̀ṣun tá a wà yẹn. Ilé Ogbó ní Ayédèrè local government ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ wo? nípínlẹ̀ Ọ̀ṣun ní on the 8th oṣù kẹta ní nǹkan ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Kí lorúkọ tí ń sà? Orúkọ tèmi ni Salman Mubarak Akorede. Bó lẹ́yìn ṣe jẹ́ sí? Ọmọ ẹ̀gbọ́n olóògbé táwọn ọ̀daràn pa. Ní ṣókí kí ni tí ẹ̀yin náà fẹ́ sọ? A kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ àwọn anti-kidnapping squad fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe torí pé iṣẹ́ tí wọ́n ṣe ó rekindle hope wa nínú iṣẹ́ ọlọ́pàá ṣòro dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ pé tí ìjọba bá kún wọn lọ́wọ́ gbogbo ìwà. Àbẹ́ ìrojú ayé bí ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin agbófinró ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọnìyàn ṣe mo tún ṣe ládùúrà fún yín lẹ́ẹ̀kan sí pé ọkọ ọba àdá ọba kò ní ṣá yín lẹ́sẹ̀ ìbò wà nígbà dídò mọ́ yín lọ́wọ́ agbára lọ́wọ́ Elédùmarè bí àwọn agbófinró ilẹ̀ wa bí wọ́n bá ń ṣiṣẹ́ takuntakun báyìí ní gbogbo ìgbà ìwà ìbàjẹ́ á dínkù láwùjọ wa ayé mà níkà o ayé dájú wọ́n pa Asiata wọ́n pa á nípa ìfọnáfọnṣu ṣe bẹ́ẹ̀ ń gbọ́ irọ́ ṣe bẹ́ẹ̀ ń gbọ́ àwọn àgbálájígbí irọ́ tí àwọn ọmọkùnrin wọ̀nyí ń pa àwọn amòkùnṣèkà ẹ̀dá yìí àwọn apanijayé àwọn alápatà ènìyàn ṣe ń gbọ́ ṣe bẹ́ẹ̀ ń gbọ́ bí wọ́n ṣe ń parọ́ òun ti fẹ́ ìyá yìí rí ẹ dákun mélòó lọ́jọ́ orí rẹ̀ mi ò pé kò lè ṣẹlẹ̀ o ẹ má sì mí gbọ́ o ìyá Asiata tá à ń sọ yìí ó ti lé ní ọmọ 60 ọdún àkọ́bí rẹ̀ ó lé ní ọmọ 40 ọdún àkọ́bí Asiata tí wọ́n pa yìí àti Muyideen tó sọ̀rọ̀ ẹ̀ di alápatà ènìyàn yìí wọ́n á jọ jẹ́ bí irọ́ wọ́n á jọ jẹ́ bí ẹgbẹ́ age mates náà máa jọ jẹ́ why killing people for ritual àwọn tó ti pààyàn rí mélòó nínú wọn ni wọ́n ti lọ láì jìyà mélòó nínú wọn ló ti lówó tó Dangote ẹ̀sùn ẹni tó pààyàn tó fìyàn ṣòwò tó lówó bíi ti Dangote ẹ sọ fún mi ẹni tó fìyàn ṣòwò tẹ́ gbọ́ kó ṣògbówó tó wá lówó bíi Abíọ́lá ẹ jẹ́ kí orí wa pé ẹ̀yin òbí ẹ jẹ́ akọ́ àwọn ọmọ wa kí wọ́n yé sáré ọlà kí wọ́n gbé jẹ́ fórí orí ní sọ ní dọlọ́là orí ní gbéni dépò àtàtà orí ní gbéni dépò ọlà láyé ẹ jẹ́ ká sọ fún àwọn ọmọ wa ẹ jẹ́ akọ́ wọn kí wọ́n bá gbà wá sọ wá di ẹni tí ó máa wá káwọ́ pọ̀nyìn máa wá rojọ́ lọ́dọ̀ ìjọba ni kìràkìtà òdọ́là ni mò ń gbọ́ táwọn baba ńlá wa ń sọ láyé àtijọ́ kìràkìtà òdọ́là ni mò ń gbọ́ táwọn ìyá ńlá wa ń sọ láyé àtijọ́ wọ́n ní ká ṣiṣẹ́ bí ẹrú òdà kankan Ọlọ́run ní gbéniga wọ́n tún sọ nínú òwe kan wípé ẹni ìṣẹ́ńṣẹ́ kó má ṣe bọ Ọ̀ṣun ọ̀rọ̀ kan tó ṣà ò bá àbọ̀ Bàtálá kó o bọ Ṣàngó ọjọ́ tó o bá ṣiṣẹ́ ajé ló máa tó rájé jẹun òòṣà tí ń gbọ̀n ní òsì yìí ẹ dákun ẹ bá ń béèrè lọ́wọ́ àwọn ọ̀daràn yìí kí ni iṣẹ́ apá wọn ọ̀lẹ ni wọn ò níṣẹ́ lápá òun ló fi dàbí ẹni pé wọ́n ń da bí ọgbọ́n wọ́n fèéjì kẹta wọ́n wá ẹran èèyàn tí wọ́n lò lọ ẹ dákun ẹ dáhùn béèrè mi yìí o àtijọ́ tí àwọn èèyàn ti ń lo ẹran èèyàn tí wọ́n ti ń panijayé ṣáàrí nínú wọn tó lówó tó Dangote ṣáàró lówó Ọ̀tẹ́dọ́lá nínú wọn ṣáàrẹ́ ni tó lówó Tábíọ́lá wọn ò lè ní torí orí olórí tí wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò yìí ò ní jẹ́ kí wọ́n jèrè gbogbo ẹ̀yin amòòkùnṣèkà tẹ́ bá tún wà ní gbogbo orílẹ̀ àgbáyé ẹ̀ ní jèrè àṣírí yìí ò ní bò yóò máa tú ni o gbàgbọ́ máa dẹkùn kedere ó sì máa bẹ̀ wò ẹ má gbàgbé ẹ máa lọ bá mi bọwọ́ lu yèyé gbàgede àṣà TV
Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube, Yèyé Gbàgede Àṣà TV lórí Facebook, Yèyé Àṣà, Yèyé Gbàgede Àṣà TV fanpage lórí Facebook. Ṣùgbọ́n lórí YouTube ẹ bá mi fọwọ́ lù, ẹ subscribe, ẹ comment, ẹ like ẹ. Ọmọ tuntun jòjòló tí bàbá Gbàgede Ìmọ̀ṣẹ́ ẹ̀bí ni, ẹ má jẹ́ òkú, ẹ gbé mi lárugẹ. Yèyé Gbàgede Àṣà TV àníjẹ́ tí yóò dì, bẹ́ẹ̀ ni a máa mú wá fún yín torí pé ìgbádùn yín ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹ wò ó, nǹkan ṣẹlẹ̀ o, mẹ́wàá ṣẹlẹ̀ dúdúyàn. Ọmọkùnrin amòòkùnṣìkà kan tún bẹ tí mo mú wá sórí ètò Gbangbadẹkùn lónìí. Ìpòkúpò ní pò sínú ọ̀rá, sínú láìlọ́ọ̀nù, yóò lọ kó sawdust, yóò kó yèpẹ̀ díẹ̀ mọ́. Ibo láyé ń lọ báyìí torí Ọlọ́run? Ṣé látàrí pé a fẹ́ lówó, látàrí pé a jẹ amú yìí náà? Kí ló wá dé táwọn èèyàn sọra wọn dìdàkudà sínú ayé? Kí ló ṣẹlẹ̀ gangan? Ibo láyé ń lọ kò tiẹ̀ wá yé èèyàn kankan mọ́. Ọmọkùnrin yìí lọ po kíní tí wọ́n fi ń ṣe POP, dust tó bá gbọ́n lẹ́bi tó ti ṣe POP, ó kó sawdust díẹ̀ mọ́, ó tún wá kó yèèpẹ̀ mọ́, ó pò pọ̀, ó sì dì sínú ọ̀rá. Ó wá lọ sí ọjà tó gbajúgbajà nílùú Ìlọrin, ní bá lọ polówó Agunmu bàdé Agunmu jẹ̀dí, ó yẹ rà lọ́rùn jẹ̀dí, Agunmu bàdé Agunmu jẹ̀dí, ẹ̀yin náà ẹ̀ wò ó. Àwọn èèyàn máa rà á, ó ní kó máa bù sínú ògì gbígbóná kó máa mú, ó sì gba owó lọ́wọ́ wọn. Gbogbo ẹni bá ti tajà yèèpẹ̀ pátápátá yóò gbowó òkúta. Tí ẹ bá tajà yèèpẹ̀ ẹ gbowó òkúta, ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà. Àwọn èèyàn máa rawọ́ tó, ẹ wò ẹ má jẹ́ ká tó tónú mi ó pọ̀ lórí ẹ̀. Ó yá ẹ jẹ́ ń dókè lọ́hùn káwọn ẹnjìníà wa kí wọ́n fojú àwọn òkùnṣìkà tó po yèèpẹ̀ mọ́ sawdust tí ń pè lágùnmu fáwọn èèyàn táwọn èèyàn sì mú. Nǹkan ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, kọ́nà má jẹ́ ká burú kọ́gun sawdust wa ni o. Mo ń bọ̀. Ọdún Àfọlábí ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Ìbàdàn ni mí. Kí ló wá ṣe nílọrin? Ó ṣẹlẹ̀ pé ibi ilé wa ń bẹ̀ tí ó kọjú sí Anglican Church. Wọ́n ti wó, ó wá ṣẹlẹ̀ pé wọ́n á ní pé ilé tí àwọn kọ́ fún mi pé kí wọ́n á máa gbé bí. Ta ló kọ́lé fún ẹ? Bọ́dà mi yẹn náà ni. Kí lorúkọ bọ̀ bẹ́ẹ̀? Bàbá Kóredé ṣe wù mí. Níbo ló ń gbé? Ní Gẹ̀rẹ̀wú ń bẹ̀ ni wọ́n gbé. Ẹ̀yin tí ẹ̀ wò wá tẹ̀sí ń gbọ́ wa nílé, arákùnrin tí ẹ̀ wò lójú wòran yìí yìí ni ó ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín láti kó àgbákò bá gbogbo ọmọ Nàìjíríà o. Ẹ wo ohun tó tẹ́ síwájú yìí, ó pè ní Agunmu fún àwọn ènìyàn, ṣùgbọ́n sawdust tó jáde láti inú igi tí wọ́n fá àti ohun tí wọ́n fi ń ṣe POP àti yẹ̀pẹ̀ òun ló lọ papọ̀. Òun ló lọ papọ̀, ẹ máa gbójú ẹ mọ́, tó lọ papọ̀ tó pè ní Agunmu fáwọn èèyàn. Lẹ́nu rẹ sọ́hún ó sì ń tà á jáde. Ògùn jẹ̀dí ló pé o, àbí kí ló pé? Ọ̀yá wa sọ àlàyé fún gbogbo àwọn tó ń wò ẹ́ pé kí ló dì tó ń tà ní Agunmu yìí, kí ló dì lẹ́yìn. Àwọn kíní ni mo dì, àwọn ewé àti àgbà mi àti sawdust. Ó sọ̀rọ̀ gidi kí wọ́n má bàa lù ẹ́ o. Sawdust tó dì í, Ògùn kí ló pé? Ṣé Agunmu bà ní Agunmu jẹ̀dí ní sawdust? Ohun tó dẹ̀ ń tà fún gbogbo ọmọ Nàìjíríà rèé o. Mo ṣe bẹ̀rẹ̀ ní mọ́ǹtì. Ó ń tà pé mo ti bá pàdé mandate rí. Àádọ́ kò ṣe pé wọ́n rà, èmi náà kiri lọ mandate lóòótọ́. Kí ló kiri lọ? Ọlọ́run mo máa rí sẹ́wọ́n polówó. Ẹ wo ilé yìí ó dàbí pé kí n sọ pé kí ni wọ́n pè é bọ́ àti ewé. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo arákùnrin yìí, dákẹ́ o. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo arákùnrin yìí pẹ̀lú tó tẹ̀síwájú yìí, ó ṣeé ṣe ká ẹ bá rú wọn pàdé láàrin ọjà káàkiri, ká ẹ bá rú wọn pàdé láàrin ọjà káàkiri kí wọ́n sọ pé àwọn ń ta Agunmu. Ohun tí wọ́n ń dì papọ̀ rèé o, ohun tí wọ́n ń dì papọ̀ rèé o, tí wọ́n ń pè lágùnmu jẹ̀dí, tí wọ́n ń pè lágùnmu bà. Kọ́lọ́hún kó yà wáyé àwọn olórí burúkú tí wọ́n kún gbòòrò yìí o. Ó ń ṣe bí ẹni tí ọpọlọ rẹ̀ ò pé báyìí, ṣùgbọ́n tó ń sọ fún wa ni pé òun ní bírọ́dà kan ní Gẹ̀rẹ̀wú, bọ̀dá rẹ̀ tó wà ní Gẹ̀rẹ̀wú yìí láàmú bóyá wọ́n jọ ń ṣe iṣẹ́ tí wọ́n jọ ń ṣe yìí ni o. Ohun tẹ́ ń wò níwájú rẹ̀ yìí, sawdust tó jáde láti inú pákó tí wọ́n fá
àtọ́n tí wọ́n fi ṣe pop àwọn chọ́ọ̀kì òun ló lọ papọ̀ o òun ló lọ papọ̀ tó ń pè lágùnmu fọwọ́ nàìjíríà ẹ wojú rẹ̀ dáadáa o ẹ wojú rẹ̀ dáadáa o tẹ ẹ bá pàdé rẹ̀ níbikíbi ká ẹ mọ̀ pé ìtàkùtà ni wọ́n ń tà fún yín o sawdust àti pop òun ló lọ papọ̀ tó ń pè lágùnmu jẹ̀dí o gbogbo ẹ̀yin tẹ bá ń ràgùnmu lọ́wọ́ àwọn tí orí wọn ò pé báyìí ìràkúrà lẹ́rà o ìràkúrà lẹ́rà o. ẹ mú lọ gẹ̀rẹ́ ń tó wí ni o ẹ má jẹ́ kó lọ bẹ́ẹ̀. ọdún àfọlábí ọmọ ìlú wo. ṣé ẹ rójú àmọ́ òkùnṣìkà ṣé ẹ rójú ẹni bí lọ́mọkùnrin yìí tí ń pọnmọre léèwẹ̀ ṣé ẹ rójú ẹ̀ ń bẹ́ẹ̀ ti rí onígẹ̀rẹ̀wú ni òun àtẹ̀gbọ́n tòun ń gbé bóyá ẹ̀gbọ́n ẹ̀yìn náà bóyá òun wọ́n jọ ṣiṣẹ́ láabi ni bóyá òun ló sì ń daṣe ni ń daṣe tẹ́nìkan mọ̀ ṣùgbọ́n kò sí bí ajá rẹ̀ ṣe lè pẹ́ láyé tó ẹran ògún ni ó máa ṣe bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ kò sí bí aṣebí ṣe lè pẹ́ lókè èèpẹ̀ tó àwọn olóyìnbó ní nemesis will always catch on them kò sí irú iṣẹ́ ibi tẹ́ ẹ lè mọ̀ ṣe tó ẹ lè gọ sẹ́yìn ìka kan ọwọ́ pálábá yá ségi lọ́jọ́ kan ṣùgbọ́n tẹ́ ẹ bá rántí àti sùn ẹ wá ronúpìwàdà ẹ rántí àti sùn náà ni ẹ ṣèrántí àti sùn ọjọ́ tí ó kù ẹ̀yin nìkan ní sàárè tí gbogbo ẹbí á relé ọjọ́ tí ó kù ẹ̀yin nìkan àti ìṣẹ̀dá yín nínú yàrá tí wọn ò rẹ́ ẹ jẹ́ ká gbáyé ṣe dáadáa ọmọkùnrin yìí ń pòye pẹ̀pọ̀ sọ́dọ̀sì kíní tí wọ́n fi ṣe pop àti yèèpẹ̀ àti gbogbo ẹ̀ ó sì ń tà fáráyé tí ẹ̀gbọ́n ju tàwọn tó dìde ń pààyàn lọ torí apààyàn gan lòun náà ṣé yèèpẹ̀ wá jẹun tó yẹ kéèyàn máa kó sínú ni tó jẹun tó yẹ kéèyàn máa kọ̀nsúùmù bí àṣeléèbó tó jẹun tó yẹ á máa jẹ ni ó ní ó ta fáwọn èèyàn pé tẹ bá délé ẹ̀bù sínú ògì gbígbóná kẹ máa gbé mu ẹjọ́ ẹ̀yin oníràkúrà náà mo wá fẹ́ bèrè lọ́wọ́ yín bóò ló ṣe rí lẹ́nu nígbà tẹ bù sínú ògì ẹ ṣọ́ra ẹ fura wọ́n pe kan fún yín lágùnmu tí ò bá sí pé obìnrin tí ó padà ṣe àwárí ọmọkùnrin yìí tó ṣe àwárí bí wọ́n ṣe mu ó nígbà tó ń ra tó ń gbèdélé òun kọ́kọ́ bù sọ́wọ́ wò bí Agunmu ó ṣe wá funfun rìnrìn báyìí Agunmu yẹn funfun báyìí irú Agunmu wa lélẹ́yìí tó funfun bíi ṣọ́ọ̀kì yìí láì ṣe paracetamol ni wọ́n bá wù yẹn pé arábìnrin yìí bù sọ́wọ́ wá wò májèlé eléyìí èèyàn gbọ́dọ̀ gbèrú eléyìí jẹ ni wọ́n fi ṣàwárí ọmọkùnrin tẹ́yẹtẹ́ tí mo fi àwòrán tí mo fi fídíò rọ̀rọ̀ tí mo fi hàn yìí kí ló dé ẹjẹ́ á máa fura ẹjẹ́ á kíyèsí tá à ń ra ẹjẹ́ á kíyèsí tá à ń jẹ ẹjẹ́ ká kíyèsí tí ó máa wọnú wa nítorí pé ìfura lóògùn àgbà pásá òfura pásá já náà àjà òfura àjà jìbò nílé ò bá fura olè ní òkò lọ ìkọ́mà tún bẹ̀ tí mo wá fún yín lónìí tí fi ká díẹ̀ lẹ̀ gbangba ti dẹkùn kedere tún ti bẹ̀ wò lọ́dọ̀ àwọn ta ni àwọn alájẹbánu tá à ń pè lọ́ba àwọn tá a fẹ̀yìntì ta ní ká mu dídùn ọ̀sán tó jẹ́ kíkan ni wọ́n ń fún wa mu àwọn ará bímà ti lọ Àbújá ẹ̀jẹ̀ ń já yín tán ṣùgbọ́n lágbára lọ́wọ́ Elédùmarè lágbára lọ́wọ́ gbogbo ìran Yorùbá pátápátá Odùduwà nation a máa gbà láìpẹ́ láì jìnnà irọ́ ni pẹpẹ ń pa àjà ló lẹ́kùn bẹ́ẹ̀ ni mo wí fún yín nítorí pé àwọn ọba aláyé wọ̀nyí la ní káfẹ̀yìntì ká mu dídùn ọ̀sán tó jẹ́ kíkan ni wọ́n ń fún wa mu àwọn aráabí ti lọ gbowó lórí ọ̀rọ̀ òṣèlú tó ń bọ̀ lọ́dún 2023 àwọn aráabí wọ́n ti jẹ́ dòdò ẹnu wọn ò ní lè sòdodo mọ́ ẹ wò ó ní tèmi kàn mọ̀ ni pé kò sí bí èyí ó ṣe ìbàjẹ́ tó ìbànújẹ́ ní ó padà kẹ́yìn ọ̀rọ̀ ẹ̀
kò sí bẹ́ẹ̀ yóò ṣe ṣebi tó lórílẹ̀ lókè ìpè ayé ibi ni ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà táwa kan kígbe ìlú ò fararọ nígbà tí wọ́n ń pani lọ́tún tí wọ́n ń pani lósì nígbà tí Fúlàní sọ pé kubi tá a gbé gbà àwọn ọba yìí wọ́n máa kóra wọn lọ́wọ́wọ́ ó fẹ́ẹ̀ lè jẹ́ pé gbogbo ọba lórílẹ̀‐èdè Nàìjíríà ló lọ sílùú Àbújá láti lọ gba owó kọ́bẹ́ wọ́n gbé fún wọn nínú àpò lóníkálukú di tiẹ̀ máyà bí ìgbà tọmọ iléèwé tó tó gba pásù bí ìgbà tí àwọn ọmọ kéékèèké ṣe bá di òkú tí wọ́n jọjọ́ ọ̀dùn tí wọ́n wá há pásù fún wọn pé ó yá àwọn ẹgbẹ́ sọmi ní àti ìrèlè òbítíbitì owó ní bẹ́ẹ̀ nígbà tá a ṣiṣẹ́ ìwádìí wọ́n ní owó tẹ́nì kọ̀ọ̀kan gbà kò ní ní mílíọ̀nù mẹ́ta ẹ dákun ṣé mílíọ̀nù mẹ́ta ṣé yóò tán ìṣòro ayé wọn fún ọdún mẹ́jọ ṣé mílíọ̀nù mẹ́ta ṣé yóò tán ìṣòro ayé wọn nígbà tá a bá tún bọ́ sí oko ẹrú tá a tún wọnú wàhálà míì ṣé mílíọ̀nù mẹ́ta péré yìí ṣé kò ní kó àtìrandíran àti àrọ́mọdọ́mọ tiwọn náà sínú ìdààmú àti wàhálà kí ló dé ta fẹ́ fò ní ìwà bọ̀lá jẹ́ ṣé bẹ́ẹ̀ mo gbà tí wọ́n ní kọ́ ti bọ́dà pọnpọnpọn ìgbà táwọn aráabí fẹ́ bẹ̀rẹ̀ campaign wọ́n kú mọ̀ páwọn ògbìrẹsì kankan wọ́n mọ̀ páwọn ògbìrẹsì kankan tí wọ́n ń parọ́ pé torí ìrẹsì tiwọn àwọn kan kó lè tà làwọn ṣe ní ẹtì bọ́dà ìgbà wọn fẹ́ bẹ̀rẹ̀ polongo òògùn wọ́n máa lọ rèé sí bọ́dà ìrẹsì Tinubu ti lùgbòrò pa gbogbo wa náà là ń rí má gba ìrẹsì tó fi bọ́jọ́ ọ̀la àwọn ọmọ rẹ jẹ́ má gba ìrẹsì má gba owó lọ́wọ́ olóṣèlú kan èmi ń ṣèlérí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ Bàbá Gbàgede Ìmọ̀ TV gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV pé èmi ò ní gba owó mi ò sì ní gba ìrẹsì tí ó bà ọjọ́ ọ̀la mi jẹ́ mi ò ní gba tí ó bọ́jọ́ ọ̀la àwọn ọmọ mi jẹ́ ìwọ kọ́ ṣé wọn náà ò ní gbà á àwọn ará abí tún ti bẹ̀rẹ̀ wọ́n mọ̀ wípé báwọn bá fẹ́ gba ògo lọ́wọ́ ẹni àwọn kọ̀ọ̀kan ti àkàrà ṣẹ̀kẹ́ ṣì síwájú bẹ́ẹ̀ bá ti pa yín dé mọ́ ẹ máa jẹ́ kẹ́ máa pẹ̀kẹ́ mọ́ tí ó máa jẹ́ ẹ tiwa náà ni ó padà dàbá bá ti pé yín dé mọ́ àwọn ọba wa ti lọ gbowó kọ́ bẹ́ẹ̀ ibo là ń lọ lórílẹ̀-èdè ẹ̀wẹ̀ má jà tó lu ìlú pọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ kọjá lọ sókè náà ká lọ mú wá fún yín lóní belenja ká díẹ̀ ńlẹ̀ torí àní torí àwíjàre kí tó tán lẹ́nu bọ̀. Okay, I will. I will. ṣé ẹ rójú ayé àbẹ́ẹ̀ rí ibẹ̀ ráwọn ọba aláyé gbogbo kì í ṣe tilẹ̀ Yorùbá nìkan àwọn tòkè lọ́hùn àwọn ìran Àrẹwà náà bẹ́ẹ̀ àwọn ọba wọn bẹ́ẹ̀ ibẹ̀ rí páwọn oníláwàní àwọn oníláwàní jọ̀rànjọ̀ràn àwọn olóṣùkà ńláńlá àwọn ọba aláyé tilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rí páwọn náà dádé wọnú inú ọkọ̀ bọ̀gìnì bọ́ọ̀sì tí wọ́n kó wọn ẹ dákun
ayédòbírípo ilẹ̀ ń pò yìí ń ta ní kòkó bó gbọ̀ kò bọ́ ó kàn sọ pé òun lè bọgba abẹ́rẹ́ láàrin òru ni ṣé àwa tí ẹ jọba lé lórí àìláṣọ lọ́rùn pàká wa ṣé kò tó wọn àpérò fún gbogbo mariwo yín tó fi wá jẹ́ pé àfikẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ń kọ mí lóminú ibi tí ọ̀rọ̀ àwọn ọba aláyé wa ilẹ̀ Yorùbá ti ń kọ mí lóminú òun ni pé láti ọjọ́ tí wọ́n ti gbé àṣẹ àwọn ọba sí abẹ́ ìjọba ìjọ náà láti wọkọ̀ sọ̀bọ̀ àti wọ wàhálà ìran Yorùbá ti wọnú ìdààmú Ọlọ́run ní jẹ́ wọ wàhálà ìran Yorùbá ti wà nínú ìdè látijọ́ tí wọ́n ti gbé àṣẹ ọba sí abẹ́ ìjọba nínú àgbàláì àwọn ọba lábà ti yọ ìjọba kí ló wá dé tá dá àwọn ọba aláyé wa ta kó wọn ní papọ̀ mọ́ra tá tì wọ́n sábẹ́ ìjọba bọ́ba ò bá gba sálárì kò ní lè ṣayé rẹ̀ láyé àtijọ́ ìṣàkọọ́lẹ̀ lọ́ba ń jẹ mi ìmúyùn wá oríire tó gbàgede àṣàlẹ̀ ti gbọ́ yìí lọ rè jókòó ṣùgbọ́n èèyàn ọba aláyé wa mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ bá yín ní gbólóhùn látàrí àjẹbánu tẹ́ ń jẹ kí ló dé tẹ́ ẹ̀ bá ṣe kúbẹ́kúbẹ́ lọ bá àwọn olóṣèlú ẹ̀ lè ráyé gbé ẹ̀yin ti gbàgbé ọ̀la ẹ ti gbàgbé àtúbọ̀tán abẹ́yìn ti gbàgbé pàtúbọ̀tán ń bẹ ni àtúbọ̀tán ń bẹ o ẹ ronú kẹ́ lọ rèé pìwàdà ẹ wò ó ẹ jẹ́ máa ṣẹ́rí wálé lórí kinní ọ̀hún lónìí Gbangbadẹkùn lètò lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ẹ máa wò ó lórí abala yìí láti máa mú wá fún yín ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé kẹ́ ẹ lè bá àfúrá ní o torí pé ìfúra lóògùn àgbà wọ́n ní pánsá òfúra pánsá jáná àjà òfúra àjájì bónílé ò bá fúra olè ó kó lọ ẹ pè mí lẹ́yìn ètò fún polówó ọjà yín lórí ètò yìí ẹ pè mí sórí 08039722703 08039722703 àti 08028481850 08028481850 òun ni ojú òpó tẹ́ fi darapọ̀ mọ́ mi lẹ́yìn ètò bẹ́ẹ̀ bá ti pè mí ẹ jẹ́ àjọ dòwò àṣejèrè pọ̀ ká fi tiwa ká igbe ti yín lárugẹ kẹ́ wá polówó ọjà yín lórí ètò yìí èmi sì gbàgbọ́ pé ọjà tẹ́ bá polówó lórí ètò yìí wàràwàrà ni ó máa tà torí pé ọmọ ẹ tà ní kọ́tà kẹ́ranko yòókù tó tà nínú igbó wàràwàrà lẹ́ẹ̀ máa ta ẹ wá polówó ọjà yín ẹ bá mi pín káàkiri ẹ ṣí ẹ fáwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n rí gbọ́ ẹ jẹ́ kí wọ́n dá mọ̀ wípé nǹkan tó dáa là ń gbé jáde lórí Yèyé Gbàgede Àṣà TV n tó dáa tí ó ṣe yín láǹfààní là ń gbé jáde lórí Bàbá Gbàgede Ìmọ̀ TV ẹ kàn sí mi lórí YouTube mi Yèyé Gbàgede Àṣà TV ẹ láìkì ẹ comment ẹ fi èrò yín ránṣẹ́ ẹ comment ìgbádùn yín ló jẹ wá lógún mo sì ṣe nílérí pé mi ò ní já yín nítàn mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ jẹ́ máa fèyí ṣèlọ lórí ètò lónìí lágbára Ọlọ́run ìkọ́ ìkọ́bala ìkọ́ ìkọ́mọ ìjù lẹ́sẹ̀ akọ̀tún ni màá tún mú wá fún yín lọ́jọ́ mi ọjọ́ rí gbogbo iṣẹ́ àmúrelé tí mo ti mú wá fún yín ẹ má wọrí a máa yànnàná ẹ lórí ti òwe ti àrokò àti gbogbo àwọn iṣẹ́ tí mo ti fún yín a máa yànnàná ẹ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin tẹ́ ti dáhùn ẹ̀ gbogbo yín pátápátá ni mo rí mo kan sára sí ẹ ṣeun mo kóró mo kọ́fà mo sì kó ń tàfà torí pé ọ̀rọ̀ òní gbéra rẹ̀ lọ́dún ẹranko ọ̀fà náà ní dira rẹ̀ lámúrè pẹ̀fọ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Bàbá Gbàgede Ìmọ̀ TV àti Yèyé Gbàgede Àṣà TV lágbára lọ́wọ́ Ọlọ́run ipá ò ní pín yín ẹ̀ ní mórí bú sọ ẹnu ẹ̀ ní wọkọ̀ sọ̀bọ̀ ẹ̀ wá ní ràrìn fẹsẹ̀ sí ẹ̀ ní ràrìn lákòdé tẹ́ ẹ bá lọ àlọ́bọ̀ ni lágbára lọ́wọ́ Elédùmarè Yèyé Àṣà ló ń lọlé lónìí wọ́n tún padà wá lọ́jọ́ mẹ́jọ Yèyé Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ́ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfẹ̀bí sínú kò ń jẹ ahun ebi lọ́mọ gbọ́dọ̀ jẹ́ bá rí ibi tó lójú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì nìyí àríkẹ́ ọmọ ajó má ní wòran mò ń relé lónìí o Ìbàràpá ni mí ọmọ àfi Ìbàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkù agbe nínú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ló máa ń dájà tiwa ìyókù dọjọ́ mi ọjọ́ rí ó dàbọ̀.
Ẹ̀gbọ́n tí máa ti rí ẹ̀kọ́ máa sọ̀rọ̀ sókè kíákíá ẹ máa ṣàlàyé fún mi. Mo fẹ́. Mo ń bọ̀ sà. Kí lorúkọ yín? Ẹ tó ọmọ ọdún mélòó? 43 years. Ọmọ ìlú wo ni yín? Ilé Ogbó. Báwo lẹ ṣe? Gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kan má dà kọrin o. Gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà lẹ́tọ̀. Kádì koroba o, kádì sùkú, kádàdì múlẹ̀ o. Bẹ́ẹ̀ni ojú sọ́kọ kẹ̀mbẹ̀ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Ẹ fàṣà kọ́mọ. Gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. Gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀.